Àbọ̀yọ àti gbogbo àgbáyé o, a ti wà ní ilé ìyá yẹn láwa tá jẹ́ àjọ oníṣẹ̀ṣe ní Kwara State. Ní ọ̀dọ̀ ìyá yẹn la wà yìí. So gbogbo ilé ìyá yẹn. Ìyá yẹn dà. Ọ̀dọ̀ ìyá yẹn la wà báyìí. Àsìkò ẹ̀yin ẹ̀kálẹ́ ẹ̀káàárọ̀ ẹ̀káàsán àpòbójú ọjọ́ ṣeré o ẹ ti wá ohun tó ń ṣẹlẹ̀ ní òkè kókò ní ìlú Ìlọrin ẹ wá ohun tó ń ṣẹlẹ̀ ìlú tó lọ́ba tó níjòyè ara wọn táwọn wèrè o àwọn ẹlẹ́sìn Islam wọ́n fẹ́ make sure wọ́n pa iná oní ìṣẹ̀ṣe rẹ́ adẹ̀mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà ẹ̀yin pípù wọ̀nyí kí ni gbogbo ìjàgídíjàgan tẹ́ ń ṣe ẹ ti fi eléyìí fẹ́ fi bẹ̀rẹ̀ ọdún yìí ẹ̀yin ìjọba wa ẹ make sure ẹ ṣèwádìí ẹ̀yin ọlọ́pàá ìlú Ìlọrin ẹ ṣèwádìí o àwọn oníṣẹ̀ṣe ò ní gbà o ní eléyìí gẹ́gẹ́ bí ìyá yẹn ti sọ tí ojú bá tì ìyá yẹn ojú ti gbogbo oníṣẹ̀ṣe pápátá káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé tí ojú bá ti ìyá yìí ojú ti gbogbo oníṣẹ̀ṣe ẹ wo ohun tí wọ́n fi ṣe ìyá yìí kí ìyá lọ lé ọdún ó lóun ò ṣèṣẹ̀ṣe òun níbẹ̀ òun lọ ṣe ní ìlú òun ó lọ ṣọdún ní ìlú òun kóun tó dé wọ́n dẹ̀ finá sílé wọ́n nítorí pé wọn ò fẹ́ rí pé wọ́n ń ṣèṣẹ̀ṣe ń bẹ̀. Who does that? Who does that? Ta ló ń ṣerú eléyìí? Nobody can tolerate this. Nobody. Nǹkan tí èèyàn ò lè ṣe fún yín ẹ má ṣe fún yàn. Ẹ̀yin ẹlẹ́sìn jàgídíjàgan. Ẹ̀yin ẹlẹ́sìn jàgídíjàgan. Wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi kó yín lọ́pọlọ ẹ mọ nǹkan tẹ́ ń ṣe mọ́ ẹ̀yin dẹ̀ ní kán bá orí èèyàn ọwọ́ ẹ̀yin àfáà ni wọ́n ti bá kán bá apá èèyàn ọwọ́ ẹ̀yin àfáà ni wọ́n ti bá ẹ̀yin ní Lẹ́kùlẹ́jà bí tán ti ń ta ọjà Lẹ́kùlẹ́jà nílùú Ìlọrin ẹ̀yin àfáà ẹ̀yin ni wọ́n bá ń bẹ̀ kí wá ní gbogbo eléyìí tẹ́ ń ṣe ẹ lọ finá sí ilé ìyá oníyàá kí ló dé gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àgbáyé ẹ wò mo fẹ́ release fọ́nrán ẹ̀ kẹ́jẹ́ ká kọ́kọ́ wò kẹ́dẹ̀ wá gbọ́ nǹkan tí òpònú ọmọ àfáà tó ń sọ ó wà nílẹ̀ Lárúbáwá ń ṣe fídíò oní ibẹ̀lẹ̀ ti wá oní ibẹ̀ ní Lámúrúdù oní bàbá Odùduwà àwọn ìtàn tí àwọn àfáà pa fún yín kò sí àbáṣepọ̀ kankan tí Yorùbá ní pẹ̀lú ilẹ̀ Lárúbáwá kò sí ilẹ̀ àti exist mo challenge gbogbo àfáà tí ó bá ń gbọ́ mi ẹ lọ sí orí AI lórí Google kẹ́ ẹ lọ type this fair human creator ẹ rí pé dúdú náà sọ fún yín ní ilẹ̀ Áfíríkà ẹ lọ type ẹ síbẹ̀ the man first creator ẹ lọ type ẹ sórí orí Google yín ẹ gbọ́ nǹkan tá a sọ fún yín màá release fọ́nrán yẹn sí ẹ jẹ́ ká wò àwa èèyàn dúdú wọ́n trace ẹ̀ dé Ilé Ifẹ̀ àwa èèyàn dúdú ni Ọlọ́run kọ́kọ́ dá sílé ayé kí ló kàn wá pẹ̀lú àwọn Lárúbáwá àwọn ìtàn burúkú tó ń pa fún yín ẹ̀yin òpònú rádaràda wọ̀nyí ẹ jẹ́ ká wo àwọn fọ́nrán méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká lọ. Ilé ìyá yẹn láwa tá jẹ́ àjọ oníṣẹ̀ṣe ní Kwara State. Ní ọ̀dọ̀ ìyá yẹn la wà yìí. So gbogbo ilé ìyá yẹn. Ìyá yẹn dà. Ọ̀dọ̀ ìyá yẹn ni a wà báyìí. Ẹ wo gbogbo àjọ oníṣẹ̀ṣe ní Kwara State àti wà ní bíbá ẹ̀ ń sọ ìyá mi ìyá tí ó ní ilé náà rèé gbogbo àwọn tí ń bẹnu ilé gbogbo àwọn tí fi àwọn nǹkan owó ńláńlá gbogbo ẹ̀ ló ti ẹ̀ ń sọ ìyá ẹ̀ ń sọ. Ok yàrá yín ní gbogbo ìbàyí gbogbo cupboard everything ló ti jó mi báyìí àti aṣọ kábíyèsí Olódùmarè gbogbo ilé ẹgbẹ́ náà ti jó adúpẹ́ irun máa lè jó gbogbo ilé ẹgbẹ́ jó ọ̀dà ìyá ọ̀dà ń pé bí inú ilé ìsàyè ṣe wà òòṣà nìkan ní òjò gbogbo tó wà nínú ilé jó kábíyèsí Olódùmarè gbogbo àgbáyé ìyá mi.
ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Ṣé ẹ̀ṣẹ̀ ni kíyàn tó máa ràn yàn lọ́wọ́ ni? Ẹ gbà wá o, ìrànlọ́wọ́ ní ìyá ìṣe o. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o, nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọn sọ tán ni mo lọlé ọdún lọ ṣèṣẹṣẹ nílùú mi ní í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo lọlé mà ní màá eléyìí darí mà ní ẹ pè mí lánàá pé létí ń jóná ó ti lọ ná sílé mi o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni wọn lọ bá àwọn community ló pè mí pé wọn fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ́ jìyà igbe o ẹ má jẹ́ jìyà igbe ẹ gbà mí o ẹ má jẹ́ jìyà igbe o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde o ẹ dìde nísàlẹ̀ kókò ni o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ wo bí ẹ ti ṣe mi o ẹ wo mi lálé ọdún ni mo lálé ọdún àyẹ̀tẹ̀ tẹ́lẹ̀ mi tó lé mọ́ mi lérí o ẹ ṣàánú mi kò sí náà o yóò ní náà lé o yóò ní náà lé wọn sọ sílẹ̀ mi ni o ẹ ṣàánú ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ìbílẹ̀ dìde o ẹ má jẹ́ kí ìyà jẹ mí gbé o bí ìyà bá ti jẹ mí gbé yín. ọmọ Yorùbá ẹ padà sílẹ̀ ẹ ronú o ọmọ Mọ́kà ni wá o ẹ jẹ́ lọ gbàwé ìgbélu wa Mọ́kà o bàbá wa Odùduwà wọ́n ní ọmọ Mọ́kà ni wọ́n ní wọ́n sá Mọ́kà nítorí pé wọ́n fẹ́ ṣẹbọ ṣé ẹni tá à ń ṣàdúrà fún ni Odùduwà ni abẹ́ni tá à ń bùn lépè jẹ́ mọ́ comment section tó bá gbọ́tọ̀ yìí tán bàbá wa Odùduwà bàbá wọn ń jẹ́ Lámúrúdù ìtàn jẹ́ àmọ́ pé Lámúrúdù ni bàbá wọn ń jẹ́ tí ń ṣe ọba nílùú Mọ́kà bàbá yìí jẹ́ olùsìnlọ́hun mùsùlùmí ni ọmọ wọn tí ń ṣe Odùduwà ló ń bá nítọ̀ bàbá èmi ò ṣe ìsìláàmù mọ́ o mo fẹ́ máa ṣe ẹbọ látara bẹ́ẹ̀ òun náà láwọn ọmọ kéwú láwọn followers wọn tẹ̀lé kódà nínú ìtàn wọn jẹ́ àmọ̀ pé ó sọ odidi mọ́ṣáláṣí kan di ilé ẹbọ ní Mọ́kà àwọn ará Mọ́kà wọ́n lè dànù bọ́ mọ́ òfò ní ẹ̀ òun náà ó kó Mọ́kà ó sá kó Mọ́kà ẹ̀ bí pé bó ló sá lọ ó sá lọ Ilé Ifẹ̀ ìtàn ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ o evidence wà fún tọ́ta ń sọ yìí wọ́n ló sá lọ Ilé Ifẹ̀ ìgbà tó dé Ilé Ifẹ̀ ó bá Ṣẹ̀tìlù ń bẹ̀ wọ́n láfa kan náà tẹ̀lé ọ́ ní Sọ́yìbù ló kàfà náà òun náà fẹ́ bájà ọlọ́run náà gbé Kùránì dání láti lu Saudi wọ́n ní bàbá wa Odùduwà wọ́n pa àfà náà wọ́n gba Kùránì wọ́n bẹ̀rẹ̀ sí bọ Kùránì ní Ilé Ifẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá sẹ́yìn náà rí i pé Mọ́kà ló yẹ ká wà báyìí tẹ́yìn náà bá rí kẹ́ bá lè mọ̀ pé àjọṣepọ̀ ń bẹ láàrin Lárúbáwá kẹ́ bá lè mọ̀ pé òdodo nìtàn yìí ẹ̀rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èdè Lárúbáwá náà sọ nínú èdè wa a máa ní àlàáfíà àlìbọ́sà àlìbásọ́lù ó pọ̀ bẹ́ẹ̀ àlùjọ̀nù àlìjínù tẹ́ ẹ bá wo àfò èdè Yorùbá èdè Lárúbáwá ni tẹ́yìn náà fi mọ̀ pé àjọṣepọ̀ ń bẹ nípìnlẹ̀ láàrin àwa àti Lárúbáwá ọmọ Lárúbáwá ni wá ẹ̀yin náà máa bọ̀ kódà flight ọ̀fẹ́ ń bẹ fẹ́yìn ọmọ Yorùbá ẹ máa bọ̀ Saudi ẹ wá gbàwé ìgbèlú ọ̀fẹ́ ní ìwé ìgbèlú o oúnjẹ ń bí ọ̀fẹ́ ni wọ́n ń jẹun bí ọ̀fẹ́ lówó mọ́tò ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣáà ti mú national àbíkílẹ̀ pé dání international passport yín dání tẹ́ bá ti wọ Mọ́kà ọ̀fẹ́ lẹ́ẹ̀ máa jẹun yìí family house Yorùbá gan bẹ Mọ́kà báyìí Yorùbá family house so àwọn Yorùbá ẹja kan ẹja ronú ẹja padà sílé ọmọ Saudi ni wá o èmi ò wálé mọ́ o ẹ bí ṣe ń dán báyìí ẹ rojú mi èmi ò wálé mọ́ o àmọ̀rìn tí bàbá wa Odùduwà tó ń rìn torí pé wọ́n fẹ́ ṣàbọ̀gì wọ́n fẹ́ bọ omi àṣàrà bàbá wa Odùduwà lẹ́yìn ọmọ Yorùbá ti kọ́ kẹ́ máa bọ omi kẹ́ máa bọ ná bàbá wa Odùduwà ń gbádùn jẹ́jẹ́ Mọ́kà torí pé wọ́n fẹ́ bọ omi wọ́n fẹ́ bọgi wọ́n dẹ̀ kú omi bí ìgbádùn wọ́n sì lọ núyà ẹ wo núyà tá a wà lé nísìn bàbá wa Odùduwà lọ́fà o látà pé wọ́n fẹ́ bọ omi wọ́n fẹ́ bọgi Ọlọ́run ṣẹ́ni àdúrà ni bàbá wa Odùduwà ní abẹ́ni èpè. ẹ ṣeun gan ẹ ṣeun ẹ̀yin ènìyàn ẹ̀yin náà ẹ rí ohun tó ń fi ṣìyá yìí ẹ rí ohun tó ń fi ṣìyá yìí ṣé irú eléyìí tọ́ ṣé irú eléyìí ṣó tọ́ náà ṣé irú eléyìí tọ́ náà ṣé irú eléyìí tọ́ náà. Abdulrahman Abdulrasaq, the governor of Kwara State and the CP of Kwara State, the commissioner of police, à ń pè yín nísìnyí o ó ti ń rúgbó bọ̀ ó ń rúgbó bọ̀ àwọn oníṣẹ̀ṣe káàkiri àgbáyé wọn ò nígbà o
wọn ò ní gbà o, wọn ò ní gbà o. Ó máa tó stage kan tí ẹ bá tètè gbé ìgbésẹ̀ lórí nǹkan tí àwọn ọmọ Muslim, àwọn ẹranko wọ̀nyí, àwọn ọmọ Fúlàní, àwọn ọmọ àlè tó wà nílẹ̀ Yorùbá wọ̀nyí, tẹ́ ẹ bá tètè wá nǹkan ṣe síra wọn, ẹ rí kí wọ́n máa kú pẹ̀pẹ̀pẹ̀ ni. Àwọn oníṣẹ̀ṣe mi tí ẹ mọ̀ kọ́ ẹ gbé oògùn fúnru wa, ẹ fún wa ní nǹkan ká fẹ́ sátẹ́gùn fún yálà ìyá wọn. Àwọn oníṣẹ̀ṣe ẹ ti ní sùúrù jù, sùúrù yín ti pọ̀ jù, ẹ ti ní sùúrù jù. Ẹ̀yin oníṣẹ̀ṣe wọn ẹ ti ní sùúrù jù, ẹ ti ní sùúrù wọn ti pọ̀ jù. Wọ́n ń tẹ̀ yín lójúmọ́lẹ̀, èmi ò ń ṣe oníṣẹ̀ṣe o, ṣùgbọ́n ọmọ Yorùbá pọ́nbélé ni mí. Mi ò ní fọwọ́ òsì júwe lé bàbá mi, mi ò ní fọwọ́ òsì, mi ò ní fi júwe lé bàbá ti tèmi. Ẹ̀yin lẹ máa yalé babaláwo kiri, ẹ̀yin lẹ máa já ewé já egbò. Ẹni tó ń ṣe nǹkan títí ẹ lọ wo àwọn tó ní sùúrù jù, àwọn tó ń ṣe nǹkan pẹ̀lú àlàáfíà jù àwọn oníṣẹ̀ṣe yìí ni. Ní gbogbo ẹ̀sìn tó wà ní ilẹ̀ Nàìjíríà lénìí, ní gbogbo ẹ̀sìn tó wà ní Nàìjíríà lénìí, àwọn tó ń fọmọlúwàbí, tó ń fi sùúrù, tó ń fi ń ṣe nǹkan wọn wà láwọn oníṣẹ̀ṣe iná bá wà ní wọn. Ẹ lè gbọ́ kán fa wàhálà anywhere. Oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá tọ́ wọn, wọn ò lè tọ́ yín láyé kò possible. Kí ló wá dé tẹ́ wá ń gùn wọ́n gàlégàlé? Ẹ lọ finá sí odidi ilé nítorí pé ìyá yẹn jẹ́ oníṣẹ̀ṣe. Ẹ wo nǹkan tẹ́ fi ìyá Òkè Súnà àbí kí wọ́n pè ìyá yẹn gbà yẹn, ìyá Ọlọ́ṣun. Ẹ wo tí bá yẹn pé ìyá yẹn jẹ́ akíkanjú ni ó jáde fún yín tán pé anybody tán bá bí ire kó ta fẹ́lẹ́fẹ́lẹ́ wò. Pé anybody tán bá bí ire kó ta fẹ́lẹ́fẹ́lẹ́. Wèrè la fi ń wo wèrè. Irú àwọn nǹkan wọ̀nyí, irú àwọn ìyá wọ̀nyí, nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn. Irú nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn. Ẹ̀yin obìnrin ẹ ní agbára gidi. Obìnrin ló bí wa. Agbára ń bẹ lọ́wọ́ àwọn obìnrin. Obìnrin ò ṣe ń kọlù. No. Ẹ fẹ́ jẹ tán nìyẹn. Obìnrin ló bí wa o. Ẹ fẹ́ jẹ tán nìyẹn sẹ́. Irú ìyá yẹn, ìyá Ọ̀ṣun yẹn, ó jáde tán fún yín. Ẹ rí pé ẹ̀rù bà wọ́n gbọ̀n jìnnìjìnnì. Ó lóun òun á fọná sójú fún ìyálà ìyá anybody yìí ni. Ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọn á ní kára pa ẹ́ dànù. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ wo ọmọ àlè, ẹ gbọ́ nǹkan tó ń sọ. Ó ń ṣe fídíò ní ìlú onílùú. Ìwọ tó jẹ́ pé kò sí oye ọdún tó lò nílẹ̀ Lárúbáwá ní Arab country, wọn ò ní fún ẹ ní ìwé ìgbélú wọn. Wọn ò lè gbà láyé kó fẹ́ ọmọ wọn. Ẹ máa fọ́ọ̀sì ara ẹ mọ́ wọn. Ibo ni family house yín wà ńbẹ̀ kó lọ náwó sí àwọn èèyàn? Òpònú ọmọ aṣèrè, ọmọ àlè. Ibo ni family house yín wà níbẹ̀? Kẹ́ wá sọ fún wa. Àwọn ti Kristẹni náà, ibo ni family house wọn wà ní Israeli? Wọ́n wá sọ fún wa. Yorùbá ti exist before these people ta ní Israeli. Ṣebí Jacob ní Israeli. Kí lọ́jọ́ orí Jacob sílẹ̀ Yorùbá? Wọ́n mọ̀ pé Yorùbá ò ń ṣẹgbẹ́ baba ńlá kú anybody wọn. Ní àwọn ìtàn burúkú tí wọ́n ti pa fáwọn èèyàn. Wọ́n ní ta ni bàbá Odùduwà. Wọ́n ní Lámúrúdù, òun ni bàbá Odùduwà. Lámúrúdù wá ní láti Mẹ́kà. Ta ló sọ fún mi bẹ́ẹ̀? Ẹ yé máa pa ìtàn kíntàn. Ilé Ifẹ̀ náà ti bí Odùduwà. Ilé Ifẹ̀ náà ti bí Odùduwà. Kò sí àbáṣe, kò sí relationship kankan tá a ní pẹ̀lú wọn. Tó bá tẹ̀ wọ́n ní ilẹ̀ Egypt ní kinní kan. Kò sí àbáṣepọ̀, kò sí kí ní kankan pọ̀ pẹ̀lú wọn. A relate sí wọn àtọ́. Ẹ fi dúdú, ẹ fi wé ṣé àjọra wa ni? Ibo la gbà tá a fi jọra wa. Bó ṣe ń bẹ̀rẹ̀ rèé o. Wọ́n ti fi eléyìí bẹ̀rẹ̀ ọdún tuntun o. Wọ́n ti fi eléyìí bẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ ti kọwọ́ sí ṣọ̀lọ̀. Ó dẹ̀ di dídán náà kán ríjà àwọn àgbà. Ó di dídán kán ríjà àwọn àgbà. Ẹ wo ẹ̀yin ènìyàn. Ẹ jẹ́ ká fi ẹ bá pín ètò káàkiri. Ní rí jù báyìí lọ. Akalamagbo TV náà ni. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ni. Thank you all.